gbogbo mùsùlùmí tálàáfíà bá jẹ lógún ní ó máa wòye sí wípé báwo làlàáfíà sì fẹ́ jọba láwùjọ àwa mùsùlùmí Yorùbá pàápàá jùlọ láwùjọ àwọn àfà gbọ́n mi sí omi ò tó orúkè rúdò èsì ọ̀rọ̀ lágbájá ń bú lágbájá tàmẹ̀dò náà ń fún làkàṣègbè lésì báwo ló sì fẹ́ wá sópin àbí bí ó sì máa ń lọ rèé tọ́pọ̀lọpọ̀ bá rò lọ kí lọ́nà àbáyọ kò ní rí solúsàn lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lérò pé ṣé bí ó sì máa wá lọ rèé solúsàn ń bẹ o ọ̀pọ̀lọpọ̀ ló wá fẹ́ máa yẹ̀bá fún un tá a bá sì wá gbódẹ́kun sí i kò ní í dáa o solúsàn ni wípé níjẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n rí pé àwọn ní freedom láti lè sọ ohun tó wà wọ́n ok ìgbà tó wá já sí pé ọ̀pọ̀lọpọ̀ rí pé òun ní freedom láti lè sọ ohun tó bá wù ú tó ń bá kà òun lè sọ síta àwọn kan náà wá dúró pé tó bá kàkàkùkà àwọn ó fèsì ok kí ló dé sáwà nìkan ni mùsùlùmí tá à ń bẹ lágbàáyé báwo làwọn aràn yòókù ṣe ṣe tí ariwo gbọ́n mi sí omi òtó tààrin wọn tó fi mọ níwọ̀nba báwọn náà tiẹ̀ ń fa ọ̀rọ̀ ṣẹ̀ríà kóòtù ló kù o solúsàn nìyẹn ń làwọn náà ń gbéra wọn lọ lọ́pọ̀lọpọ̀ ọlú ni ìsinmi fi wà lọ́dọ̀ tiwọn ṣèbí níjẹ́ mùsùlùmí ìlú wa kì í ṣe ìlú Islam àmọ́ à ń manage à ń lo òfin ẹ̀sìn lágbègbè ìfẹ́yàwó à ń lo òfin ẹ̀sìn lágbègbè ìdáná nípa tọ́lák bí a bá fẹ́ kọrẹ nílẹ̀ ṣẹ̀ríà Islam là á lò kí ló dé tó bá dé wá di pé lágbájá àwùbú lágbájá lágbájá ó parọ́ mọ́ lágbájá kí ló dé tá a fi wá ń yọ ọwọ́ ṣẹ̀ríà Islam kú láwo níbi yẹn ṣẹ̀ríà kóòtù ló yẹ ká máa gbéra wa lọ ẹni tó bá mọ̀ pé òun lẹ́rìí lórí ní tó ń bá ń sọ wàá kà kọ́ wá pọn dandan bóyá ní ṣẹ̀ríà kóòtù nílẹ̀ Yorùbá ẹja kóra wa lọ bí tó bá wà ẹni tó bá ti sọ̀sọ́kúsọ ṣẹ̀ríà kóòtù kí wọ́n invite ẹ̀ ntọ́ wí tẹ́lẹ̀kẹ́ bá sì ń wá justification lórí ní tó ń bá ń sọ pé ẹnìkan náà tó náà bá ní ìwọ́tọ̀ ọlànàbí jẹ gbèsè kú ńkọ́ kó o náà wá wí ńbẹ̀ ntọ́ bá tọ́ sí ẹjẹ́ wọn ibẹ̀ ni kí wọ́n ti ní tí ọ̀pọ̀lọpọ̀ bá dòdò pé ẹnìkan sọ tí ọ̀dà òun náà ó fún láǹfààní òun náà ní freedom láti lè sọ tó bá wù ẹni tí wọ́n lọ sọ tí ọ̀dà òun tó fún wọn láǹfààní láti lè máa sọ tó burú ẹ̀yin méjèèjì ẹjẹ́ wọn kú kálukú wa lọ ẹni tó bá lánàá sàn sàn jẹ gbèsè kú tó bá rí tó fi sọ bẹ́ẹ̀ kó wá púrúfù ẹ̀ èyíkéyìí ọ̀rọ̀ tí ọba lè máa tẹnu kálukú jáde tí kálukú lè máa kọ aburú àwọn sọ̀hábà wá kà fún wa ní ṣẹ̀ríà court sọmọ pé police station àwọn onímọ̀ ó lè jẹ́ pé DPO ó lè má jẹ́ mùsùlùmí ẹgbọ́ ẹlẹ́yìn ni wàá fẹjọ́ sùn ó lè bú àbí kó jẹ́ pé èyíkéyìí court tó bá ti yàtọ̀ sí ṣẹ̀ríà court wọ́n lè má mọ̀ díẹ̀ wọ́n lè má mọ̀ òru ẹ̀ àwọn kan dóńdó ó di fẹ́mu ẹ̀ ní defamation of character mọ́wọ́ tíjọba fi mú ṣẹ̀ríà court ní kákó lọ lọ́pìn ìgbà tó bá jẹ́ akin lẹni tó bá lè gbé èèyàn lọ ṣẹ̀ríà court akin èèyàn gidi ẹni tó fẹ́ láti bọ̀ tán rí ni máa gbé ní lọ ṣẹ̀ríà court pé ẹ bá ń fẹ̀sìn yẹn jú ẹ̀ ntẹ́ni yìí ṣe fún mi yìí kí ni jìyà ẹ̀ kí ni jìyà ẹ̀ bí yẹn bá dárú eléyìí wò nínú ẹ̀sìn Islam kí ló tọ́ sí ẹni solution ò sẹ́rí gbogbo yín ẹni wọ́n máa kọ́ everybody yóò dẹjọ́ ẹ má dà sí rough ntí kálukú bá sọ ntí wọ́n bá sọ ntẹ́nìyẹn bá sọ kí wọ́n fi ṣẹ̀rí àwọn wò ẹ wá make announcement wípé tọ̀ lágbájá o ṣẹ̀ríà court ní lágbájá jẹ̀bi kí wá nìtanràn kí ni ìjìyà lábẹ́ ẹ̀sìn ẹni retí bá ń fẹ́ kí àlàáfíà ó tò kódà ní north àwọn kírísítẹ́nì máa gbé èèyàn lọ ṣẹ̀ríà court bí wọ́n ti jẹ́ pé wọn kì í ṣe mùsùlùmí yẹn wọ́n mọ̀ yìí pé wọ́n bá wọn yanjú ẹ̀ síbi tí ẹ lè béèrè kí wá ló dé láàrin tiwa ẹ kàn máa gbọ́ pé wọ́n kò everybody wọ́n ti ẹ máa wò pé bàbá kí ló dé n tó fún wọn ní freedom láti lè sọ n tó wọ n tó pé mọ kánú tíra ní tíra tó ń ka ọ àsọ wá proof ẹ ní ṣẹ̀ríà court bí wọ́n ti ń ṣe ní nọ́ọ̀tì nìyẹn ò ń gbà tẹ́yìn ẹnìkan ń sọ̀sọ́kúsọ. àmọ́ ká wá tú kálukú lẹ̀ mi lérò pé èèyàn máa ń ga kò ní ga jẹ̀sìn yìí lọ èèyàn ò ní tóbi lábẹ́ ẹ̀sìn bá a ti ń dọ́gbọ́n lo ṣẹ̀ríà lábẹ́ ẹ̀sìn wa lábẹ́ ìlú tá a wà tá a sì ń jẹ lọ
ẹjẹ́ àjẹlọ náà lábẹ́ pé lágbájá o wọ́n ti wọ́ lọ sẹ̀ríà court kí kálukú àmọ́ ká ganu ẹjẹ́ àganu ká wo kí làbá bọ̀ gbogbo tí kálukú ń wíwùn kí kálukú approve ẹ̀ ní court. ìyẹn ni solution o solution àkọ́kọ́ tí mo kọ́kọ́ ronú nìyẹn èyí tó máa tẹ̀síwájú bí 3 sí 4 ni mo ronú ẹ̀ àmọ́ ìyẹn eléyìí sẹ̀ríà court yìí ò ní mo rí kó lè gbé tẹ ẹjẹ́ àkóra wa lọ court ẹni tó lánàá bí jẹ gbèsè kú ọlànà bí jẹ gbèsè kú wà sọ kóòtù ẹjẹ́ kóòtù ọ̀dájọ́ sẹ́rí ká máa wá rò pé kálẹ̀ nìkan sọ tí ọ̀dà kẹ́nìkan wá dúró pé ní tó sọ yìí mà burú kọ́ ọ sì kọ́ tọ́pìkì pé aburú àwọn sọ̀hábà ìwọ́n tí wọn lánàá bí jẹ gbèsè kú ńkọ́ ẹja wúra wa lọ kóòtù ẹni tó bá ó léríire o ọlọ́run dákun jẹ́ ọ wá sí mímúṣẹ o ọlọ́run ò àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ dákun ọlọ́run sẹ̀ríà court ọlọ́run dákun òun ni kọ́lọ́run jẹ́ ọ wá sí mímúṣẹ nílẹ̀ Yorùbá pé ọba tí wàá sí ẹja kúra wa lọ náà tì sẹ̀ríà ni ẹja máa fi yanjú ẹ̀ yóò mú àlàáfíà wá yóò sì bí sinmi ìsinmi ó wáyé àmọ́ bí ọba sí bí ó ṣe máa lọ nù o tọ́lá ẹni tí ń sọ̀sọ́kúsọ náà lérò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìsìlámù ọlọ́bẹ̀ yọ̀ lọ́pọ̀lọpọ̀ ń ṣe ẹni tí sì ń dàrú inú wọn dùn sí pé àwọn fẹ́ ṣe rí ibú àmọ́ bí wọ́n ti lídì yìí ọ̀dà wọ́n sá máa ṣe champion lọ táwọn èèwọ̀ jà náà mọ̀ báwọn. ìyẹn wa bí tó bá ti wá jẹ́ pé sẹ̀ríà court la fẹ́ fi yanjú ẹ̀ kí wọ́n kálukú ganu síbẹ̀ àti àwọn followers tí kálukú ní lágbájá ti tẹ́ o bí wọ́n ti tẹ́ ní Kánò ẹ jẹ́ kí kálukú náà fà tẹ́tẹ́ dì láwùjọ wa ọlọ́run jí ó ṣeé ṣe ń ká ọlá àbí àní sẹ̀ríà court ní òyìnbó ẹ̀ ọtí gbọ́ kọ́mẹ́ǹtì mo fẹ́ mọ ẹ̀yin kíní kan ẹ̀yin love kíní kan wọ́n ti ṣe ẹ̀ ní 1000 ìyẹn ọ̀kan wá sẹ̀ríà court ní òyìnbó ẹ̀ alákùlẹ̀ ìsàbẹ̀ká sọ̀rọ̀ tẹ̀lé fa àìlẹ́ni bọ́yẹ̀ pọ̀ ní kọ́mẹ́ǹtì bọ́yẹ̀ pọ̀ láwọn tí ń ṣe ẹ̀ bọ́yẹ̀ pọ̀ ní viewers ìyẹn ọ̀kan wá o èrò kéré nínú àlìjánnà àmọ́ èwì ò sí àìgbọ́ bùṣe àgbọ̀mọ̀ gbàlókù tí ó jẹ ká àgbọ̀mọ̀ gbàlókù tí ó jẹ ká.